Aláròyé máa wí o. èyí lohun tó yẹ kíjọba ṣe sáwọn ìbọn tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọ̀daràn. ìjíròrò pàtàkì kan ti wáyé lórí ọ̀nà tó dára jùlọ táwọn agbófinró gbogbo lè máa gbà mójútó àwọn nǹkan ìjà kéékèèké tí ilé-ẹjọ́ bá gbà padà lọ́wọ́ àwọn ọ̀daràn gbogbo nílẹ̀ wa àti ohun tó yẹ kíjọba ṣe láti lè mú kí nǹkan sunwọ̀n sí i lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa. ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù kẹrin ọdún 2026 yìí ni àpérò náà wáyé ní gbọ̀ngàn ayẹyẹ òtẹ́ẹ̀lì IBD International Hotels tó wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. àjọ tó ń rí sí àmójútó àwọn nǹkan ìjà kéékèèké àtàwọn nǹkan ìjà olóró alábọ́dé National Center for the Control of Small Arms and Light Weapons NCCSALW ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí South West Zone, èyí tí kọmíṣánná ọlọ́pàá fẹ̀yìntì Abíọ́dún Mustapha Alámùtú jẹ́ adarí fún ló gbé àpérò náà kalẹ̀. nínú ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ tí Alámùtú sọ, ó ní kókó pàtàkì kan tó gbà fèsì nínú àpérò náà ní lẹ́yìn ìdájọ́. èyí sì tọ́ka sí bá a ṣe ní láti bójútó àwọn nǹkan ìjà lẹ́yìn tí ìdájọ́ bá ti wáyé tán, nítorí lásìkò yìí àwọn nǹkan ìjà náà ti kúrò ní ẹsíbíìtì, ó ti di bíbójútó lọ́nà tó yẹ. Alámùtú ní ìlànà pàtàkì kan yẹ kí gbogbo àwọn agbófinró rọ̀ mọ́. ìlànà ọ̀hún sì ní pé kò gbọ́dọ̀ sí nǹkan ìjà olóró kan tí wọ́n kó kalẹ̀ ní kóòtù tó tún gbọ́dọ̀ rápálá dé ọ̀dọ̀ àwọn ọ̀daràn mọ́ lọ́jọ́ iwájú. lẹ́yìn èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájúní sọ̀rọ̀ nípa bí àpérò náà ti ṣe pàtàkì tó. ó ní àsìkò yìí jẹ́ ẹlẹ́gẹ́ gan lórílẹ̀‐èdè yìí nítorí ìpèníjà ètò ààbò tó gbòde. àwọn nǹkan ìjà kéékèèké wọ̀nyí sì làwọn ọ̀daràn gbọ́kànlé láti da omi àlàáfíà ìlú rú. nítorí bẹ́ẹ̀ gbogbo àpérò tó bá lè ṣèrànwọ́ láti túbọ̀ mọ ọ̀nà àti palẹ̀mọ́ àwọn irinṣẹ́ burúkú yìí lòun faramọ́. olùbánisọ̀rọ̀ pàtàkì tó túbọ̀ tàn mọ́lẹ̀ sórí àpérò náà, ọ̀mọ̀wé Kúnlé Ọláwùnmí láti Chrisland University nílùú Abẹ́òkúta ṣàfihàn fídíò kan tó dá lórí ohun tó fa ìpèníjà bíbójútó ìbọn tí wọ́n gbà padà lọ́wọ́ àwọn ọ̀daràn. bẹ́ẹ̀ ló mú àwọn àbá oríṣiríṣi bíi 10 wá láti mú kí iṣẹ́ náà rọrùn. ó ní ìbọn kì í tètè bàjẹ́, kódà lẹ́yìn ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ ìbọn tó ti dípẹ̀tà pàápàá sì lè yìn. lára àwọn àbá tí wọ́n mú wá níbi àpérò náà ni pé àkọ́kọ́, ó yẹ kíjọba máa ṣe àkọọ́lẹ̀ tó péye àti àkàtúnkà àwọn nǹkan ìjà kéékèèké tí wọ́n gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn tílé-ẹjọ́ ti dájọ́ fún, kí wọ́n lè rí i dájú pé àwọn nǹkan náà kò sọnù, kò pòórá, ó sì wà ní ìtọ́jú láì yingin. wọ́n ló yẹ kí àmójútó gidi wà lórí ìbọn àtàwọn nǹkan ìjà tí àwọn ọlọ́pàá kó lọ kóòtù àti èyí tí kóòtù gbà sílẹ̀ láti fi ṣe ìjẹ́rìí lásìkò ìgbẹ́jọ́, èyí táwọn eléyìnbó ń pè ní ẹsíbíìtì, kí wọ́n sì rí i pé àwọn nǹkan ìjà náà padà sí abẹ́ ìṣọ́, ó sì láàbò títí tí wọn yóò tún fi kó jáde láti parun. ọkùnrin tó sọ̀rọ̀ níbi sẹ́mínà náà sọ pé òun kò faramọ́ àbá pé kí wọ́n dáná sun àwọn nǹkan ìjà wọ̀nyí, bẹ́ẹ̀ ló ní ètò láti fi ẹ̀rọ lọ nǹkan náà sí wẹ́wẹ́ kò dára tó. ó ní níṣe ló yẹ kí wọ́n máa fi àwọn nǹkan ìjà náà rọ irinṣẹ́ míì tó lè wúlò fún aráàlú àti iṣẹ́ ọba. ọ̀pọ̀ àwọn olórí ẹ̀ka àti iléeṣẹ́ agbófinró nípínlẹ̀ Ògùn ló pèsè síbi àpérò náà. lára wọn ni ọ̀gá iléeṣẹ́ immigration àti àjọ civil defence, ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ti iléeṣẹ́ ọlọ́pàá àti aṣojú ẹ̀ka iléeṣẹ́ àwọn sọ́jà nípínlẹ̀ Ògùn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Aláròyé.